wọ́n ní Nàìjíríà ti expire ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni wòlíì máa kọ síbẹ̀ tán wọ́n ní Nàìjíríà máa ti expire tipẹ́tipẹ́ báyìí wọ́n tiẹ̀ ti wá sọ solution sí gbogbo nǹkan tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí ní kọ́ńtírì wa tó ṣe wípé gbogbo ẹ̀ ṣàdojúrú lọ́tún lósì ni Prophet Marcus síbẹ̀ tán ní solution kan ṣoṣo tá a ní gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ò ní wípé kíkálukú ó pínyà kí wọ́n máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí Yorùbá ó lọ lọ́tọ̀ káúsá ó ṣe tiẹ̀ lọ́tọ̀ kí Ìgbò náà ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o wọ́n ní the only solution tá a ní nìyẹn ò sí gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ báyìí nítorí Nàìjíríà gan ti expire tipẹ́tipẹ́ ẹgbọ́n èèyàn ṣé lóòótọ́ ni pé Nàìjíríà ti expire ẹ tún káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television tẹ́yìn bá ṣe ń wò mí for the first time ẹ máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ẹ like fídíò yìí kẹ́ fi ròyìn lórí ẹ̀ sí comment section kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára tẹ́ ẹ bá gbàgbé pé ohun tí olóyè Sunday Igboho ti ń tẹnumọ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá tipẹ́tipẹ́ òun lélẹ́yìí tí wòlíì máa kọ síbẹ̀ tán náà tún confam fún wa báyìí wípé Nàìjíríà yìí ò lè work rárá àfi kí gbogbo wa máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ especially àwa ìran Yorùbá ká separate kúrò ní Nàìjíríà ká máa lọ lọ́tọ̀ ni wípé kò lè work kì í ṣe tipátipá ká lọ lọ́tọ̀ wọ́n ní ọ̀rọ̀ òmùgọ̀ ló máa ń yàtọ̀ tọlọ́gbọ́n báyìí ó máa ń jọra wọn ni ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó ti padà ń jánà pẹ̀lú ohun tí wòlíì máa kọ síbẹ̀ tán táwọn náà tún sọ kalẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ núwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn o àfi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán yìí dáadáa tẹ́ ẹ bá ṣe wá ń wò ẹjọ́ ẹ má gbàgbé láti máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment section ẹ jẹ́ ká gbọ́ ohun tí wòlíì máa kọ síbẹ̀ tán tí wọ́n tún sọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níbi tá a bá dé dúró yìí. Nàìjíríà ti expire ní 2014 ẹ jáwọ́ nínú ẹ̀ ẹ jẹ́ ká pín kólúkúlùkù máa lọ káwa Yorùbá ká lọ bójútó ọ̀rọ̀ ara wa a ní ìdègbòkí láti lò a ní lo tablet àgbòlání àti èpì ńláńlá bí ayélára bí lẹ́ràn bí àṣàtálẹ̀ bí àwọn nǹkan tá ní ìdì nìyẹn sílẹ̀ Yorùbá a ní nígbà tí wọ́n kó wa lẹ́rú tó fún bẹ́ẹ̀lẹ̀ ní the second world war ọmọ kan tó mú ìdí ẹ̀sìn ni wọ́n yìnbọn sí Yorùbá kò rán wọ́n ṣe aládàá kò rán wọ́n mú lọ́bẹ̀ kò rán wọ́n ṣe wọ́n jùmọ̀ tó ní wọ́n fẹ̀ jáde wọ́n ní irú àwọn èèyàn wọlé lẹ́yìn kí máa máa lọ fi ta wọ́n lọ́rẹ̀ ẹ̀sìn ká gbé wọ́n lé wọn lọ́wọ́ ìyẹn ní kìrìsìtẹ́nì ẹ wo wèrè wáṣà ẹ wo wèrè nígbà tó wá yá wọ́n ti wá kóògùn jáde àwọn Abẹ́òkúta àwọn olórílé àwọn British lọ wọ́n gbòògùn sórí ṣíà wọ́n gbòògùn sínú bàtà wọ́n gbòògùn sínú oúnjẹ wọn náà ṣe bá dé wọ́n kó òyìnbó l'Abẹ́òkúta ó padà délé oṣù kejì ẹ wo wèrè wọ́n pa Abíọ́lá wọ́n gbéjọba fún sọ́nẹ́kàn ṣé sọ́nẹ́kàn fi ṣe wèrè wọ́n pa Abíọ́lá wọ́n ní kájọ ọba ìgbàjọ́ tó àtọ̀túnmọ̀ ọjọ́ mẹ́jọ. jẹ́ kí n play fídíò Madam Lizzy fún gbogbo wa báyìí káàdì jọgbọ́ tẹ́ bá ṣe wá ń gbọ́ ẹ má bá mi fèrò yín nípa ẹ̀ sí comment má wá padà wá kà wá sọ̀rọ̀ lórí ẹ̀. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí wòlíì máa kọ síbẹ̀ tán tí wọ́n sọ kalẹ̀ yìí báwo lẹ́yìn náà ṣe lérò èsì ẹ máa bá mi jù sí comment section kájọ máa gbọ́rọ̀ yìí yẹ̀ wò nítorí ọ̀rọ̀ tó délé ọ̀rọ̀ gbogbo wa pátápátá ni especially àwa ọmọ Yorùbá yẹ ká mójútó ọ̀rọ̀ ara wa lóòótọ́ ẹ má wàá gbàgbé láti máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ẹ like fídíò yìí ẹ fi ròyìn sí comment kẹsì máa bá mi share kó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀.